ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìdí mẹ́ta tí ìjọba kò fi ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò nìyí. Àkọ́kọ́, Ààrẹ Ọ̀nà Kakanfò àti President Tinubu àárín wọn ò gún láti lẹ̀. Kó tó di pé President Tinubu di president, kó tó di pé ó di ààrẹ, àárín wọn ò gún. That's number one. Wọ́n ètò ara wọn, wọn ò gbà tara wọn. Number one nìyẹn tí ò lè fi ṣígun fún ààrẹ. Gbogbo ẹ̀yin tí ò yé tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀ ni mò ń sọ fún báyìí. Àkọ́kọ́ nìyẹn, wọn ò gbà tara wọn kó tó di pé President Tinubu di ààrẹ. Ẹlẹ́ẹ̀kejì tí ò lè fi ṣígun, it will be an embarrassment for government to invite or give civilian to order civilian to go and fight the battle they're supposed to fight. It will be like their government is incompetency. So nígbà tí wọ́n ní sójà tán ní ọlọ́pàá, ó máa dàbí embarrassment fún wọn pé báwọn náà ṣe máa lọ ṣígun fún àwọn civilian lásán àbí tán láwọn security personnel lóríṣiríṣi. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Mò ń sọ èyí kí ó lè yé ẹ̀yin tí ò yé. Ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn tó ń darí president wọ́n ju president lọ. Àwọn tó wà nídìí bandit yìí, àwọn ni aṣẹ̀málù, àwọn ni ò ṣe báwí, atóbi má ṣe báwí. Boundary tí wọ́n fún president tó bá kọjá ẹ̀, wọ́n lè pàdánù. Irú àwọn yẹn ni ò lè jẹ́ kí wọ́n ṣígun tí wọ́n fi ń pa Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ ti mọ̀ wípé tóun bá ṣe mistake láti gbégbésẹ̀, opportunity yẹn ni ààrẹ máa lò láti fìyà jẹ òun. Ìdí nìyẹn tí bàbá yẹn tó fi dákẹ́. Tí ẹ bá wò ó, ẹ máa rí i pé bàbá yẹn kọ lẹ́tà sí federal pé ilẹ̀ Yorùbá Fulani ti wọbẹ̀, wọn ò gbégbésẹ̀, wọn ṣe bẹ́ẹ̀ pé wọn ò rí. Bàbá yẹn kọ lẹ́tà, Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n kọ lẹ́tà sí state, àwọn governors wọ́n ṣe bẹ́ẹ̀ pé wọn ò rí ní gbogbo south west. Wọ́n kọ lẹ́tà sáwọn ọba, àwọn first class, wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò rí. Kò sẹ́ni tó gbégbésẹ̀ nítorí pé àwọn ọba yẹn wọn ò láṣẹ, wọn ò lágbára. Òun ló fa sábàbí tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn ọba ò láṣẹ, àwọn ọba ò lágbára. Mo béèrè lọ́wọ́ Olúwa, kí ló ṣẹlẹ̀ tí àṣẹ fi bọ́ lọ́wọ́ àwọn ọba? Olúwa sọ fún mi pé nígbà ìwáṣẹ̀ bí àwọn baba ńlá baba wọn ṣe agbára lò, òun kìlọ̀ fún wọn títí wọn ò gbọ́, lòun ṣe èrè yẹ wọn. Ẹni tó bá wù wọ́n, wọn abẹ́rí ẹ̀ sógun, wọn àgbàyàwó oníyàwó, wọn àgbàlẹ̀ onílẹ̀. Kò sẹ́ni tó lè bá wọn wí, kò sẹ́ni tó lè yọ wọn lẹ́nu, kò sẹ́ni tó lè ní wọn rárá. Ọba ba lórí ohun gbogbo náà ni. Àwọn ìwà ìjàǹdùkú wà ń gbòòrò. Bẹ́ẹ̀ ni òun ni Ọlọ́run ṣe èrè yẹ wọn tó tà wọ́n sọ́wọ́ àwọn ìjọba tán fi ń control ayé wọn. Àṣírí ibẹ̀ nìyẹn o. So bàbá yẹn ò lẹ́bi, wọn ò lẹ́bi nítorí pé ìjọba gangan ló yẹ kí wọ́n mọ ohun tó yẹ kán ṣe tí wọn ò ṣe. Ìjọba mọ ohun tó yẹ kó ṣe tí wọn ò ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá wò mí, ẹ bá mi share fídíò yìí. Bẹ́ẹ̀ ṣe ń share lórúkọ Jésù, ojú tẹ́ fi wò mí, ojú yẹn ò ní fọ́. Oore àgbà ìyanu Ọlọ́run máa ṣe fún yín kí ọdún yìí tó parí lórúkọ Jésù. Ẹ share fídíò yẹn kó lè yé àwọn èèyàn tí ò yé, tí wọn ò lóye, torí ẹlòmíì wọ́n wé traffic ni kò láròjinlẹ̀. Kì í ṣe pé bàbá yẹn ò fẹ́ gbégbésẹ̀, ṣùgbọ́n nígbà táwọn ìjọba ò fọwọ́ sí ńkọ́, ṣé wọ́n kàn déédé kó bọ́ wọnú gbó, wọ́n bẹ̀ sí pa àwọn èèyàn láì ṣe pé orílẹ̀-èdè wa ò lófin. Ẹ wò, ẹja mọ tá à ń ṣe o. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìlú ìkòkò kò ní dàrú. Ohun tí Sunday Igboho ṣe yẹn, ẹni tó bá ní inú ọdún sí, olórí burúkú èèyàn ni o. Ohun tí Sunday Igboho ṣe yẹn, bẹ́ẹ̀ ni bó ṣe ní ìtara fún ilẹ̀ Yorùbá yẹn, ó dáa bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìbáṣepọ̀ tó wà láàárín àwọn àti president náà fi ń ṣe gbogbo yẹn. Tó bá yẹ pé Gani Adam ló ṣerú ẹ̀ ni wọ́n á ti yí lọ́wọ́, wọ́n á ti yẹ lọ́wọ́ wò, wọ́n á ti lò.
bàbá president gan ń wá ọ̀nà láti fìyà jẹ Gani Adams ṣùgbọ́n nítorí pé Gani Adams ṣe máa ṣírí yẹn ló fi dákẹ́ tó fi ń wò pé òkè tó wá pé ó ká wọn lára wọn ó pè wọn so kì í ṣe fọ́ọ̀tì bàbá yẹn. Orúkọ mi ni Wòlíì Akẹ́jù Emmanuel láti ṣe ìṣòro òkè òmìnira. God bless you in Jesus name. Ẹ ṣe àfihàn. Jẹ́jẹ́ ti tèmi ni mo dúró tó sọ pé máa tiro ni ẹ tó fẹ́ gbọ́rọ̀ má dẹ̀ fún ẹ normal má fún ẹ bó ṣe like kò sépè tó kù tó ṣẹ́ àkọ́kọ́ oníṣe ni Sunday gbowó fún mi ó rí pẹ́ rọ́kọ ni ẹ ó fi wọ́n wípé gbogbo ariwo tó ń pa lórí Facebook yẹn ṣe ni ààrẹ gbowó fún ẹ àbí Sunday ò gbé 1 naira fún mi Igbo òòṣà ò fún mi ní ṣíṣì ṣùgbọ́n ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ni mí ilẹ̀ wa ò dẹ̀ ní bàjẹ́ ẹ̀yin tẹ́ bá ń fẹ́ kí ilẹ̀ wa bàjẹ́ máa rìn dànù rìn tèfètèfè àní gbúrò yín mọ́ láyé ìwọ olórí burúkú olòṣì ẹranko agbọ́pọ́mọ kékeré ni ẹ̀wọ̀n níṣe ló gbójọjọ orí ẹ̀ lọ tán bá fi wà àti Gani mẹ́nu kúrúburú sílẹ̀ talájù nínú ìwà tiẹ̀ láíláí lèèyàn ti lè ṣeṣẹ́ lọ́dọ̀ èèyàn ó sọ wípé OPC ní Sunday Igboho tẹ́lẹ̀ fine ṣé Gani ló dá OPC sílẹ̀ àbí bàbá Fáṣẹ̀hùn ẹ ń pariwo orí burúkú pé bàbá ipé Gani jàyà ó jàyà OPC ìyá OPC ìyá ilẹ̀ Yorùbá wo ló jẹ ṣé kì í ṣèjà tóun àti bàbá Fáṣẹ̀hùn ń jà ní Mushin ló dá wàhálà sílẹ̀ tó bá sọdọ́ ó ṣe àná ìsìn wọn ní on life kan arrest ẹ̀ abẹ́ ti ya wèrè abẹ́ ṣí èrè abẹ́ fẹ́fẹ́ di ara yín síta kábà yín fẹ́ síta à ń sọ̀rọ̀ nípa ilẹ̀ wa tẹ́ bá wà responsible tẹ́ bá jẹ́ èèyàn gidi tẹ́ bá jẹ́ èèyàn alálùbáríkà tí Sunday Igboho bá ṣe OPC rí tó bá tó stage tó dìde pé bó ṣe ń pa àwọn èèyàn òun ipe ara òun ò gbá ìdùnnú yín ló yẹ kó jẹ́ àti wá àtọ̀gá ẹ torí yín bá pé papọ̀ ìdùnnú yín ló yẹ kó jẹ́ pé ẹ kò tún rí lára ọmọ yín tó dìde mo rò pé ó yẹ kẹ́ fọwọ́sowọ́pọ̀ fún ni kẹ́ support it with everything kò tiẹ̀ sí èèyàn tó yẹ kó gbọ́ ṣùgbọ́n torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ ìjọba ẹ ń retí approval kí Tinubu lè gbowó sílẹ̀ kẹ́ lè lọ fi ra ìbọn ìgbà tí yín ti lọ ẹ ti ṣòfò ẹ wúlò fún wa kí ni ìtumọ̀ OPC kẹ́dóyàwó oníyàwó ọkọ àtìyàwó tó ń jà kẹ́nàkọ bí ètà kú kẹ́ padà wá máa báyàwó ẹ̀sùn kẹ́ máa mọ̀ gógóró káàkiri orí street orí kọ́nà kẹ́ máa mọ̀ gógóró káàkiri ládùúgbò kẹ́ máa fa wàhálà unnecessary ìyẹn nìkan lẹ́mọ̀ wàhálà ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo kiri online tẹ́ bá dáńtọ́ tẹ́ bá kájú ẹ̀ ẹ̀yin náà ẹ̀kọ́ ọmọ ṣẹ̀bẹ́lẹ́ ní boys ìbọn tẹ́ ń lò láyé OPC ńkọ́ àwọn ìyá tó sọ wípé ìbọn kì í ràn wọ́n láyé OPC ńkọ́ àwọn bọ̀bọ́ tó sọ pé ìbọn kì í ràn wọ́n láyé OPC ńkọ́ ṣé gbogbo wọn ti kú tán ni àbí wọ́n ti padà lẹ́yìn Gani ṣé gbogbo wọn ti kú tán àbí wọ́n ti padà lẹ́yìn Gani ìwọ wá bọ́ síta ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo bí ajá mi ló pa ó wá ń gbó káàkiri online aláìní ìtìjú àgbàlagbà tó bá bímọ alálùbáríkà wọ́n á pè ẹ́ wọlé wọ́n á bá ẹ wípé èyí tó ń ṣe yóò ṣì ló ń bá ó ṣí àtòṣì ló ń bá ó nírònú wọ́n pa àwọn èèyàn yín wọ́n pa ìran yín ẹ̀dẹ̀ sí bọ́sọ̀ láyé wá ń jàjà ẹgbẹ́ ó ń jàjà APC ó ń jàjà èrò ẹkùn olórí burúkú ni yóò yẹ kẹ́dùn ọwọ́ bojú ìwọ wá ń sọ pé Sunday Igboho gbowó fún mi má jẹ́ kí n tàn ẹ́ tó bá ṣe Gani Adams ló wà nípò Sunday Igboho lẹ́ni màá support Gani torí pé gbogbo nǹkan tílẹ̀ wá ṣáà máa fi dá lèmi dúró lé lórí ẹranko burúkú ẹranko gbogbo ìwà tẹ́ ń wù gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá ó fi yé wa gan pé ẹ̀yin gan oró inú yín ó ju ti Fúlàní tí Ìgbòho fẹ́ lọ bá nínú igbó lọ ẹ̀ẹ́dẹ̀ ṣera yín láṣẹ Ìdùmarè láṣẹ àwọn tó tẹlẹ̀ idó olórí burúkú ẹlẹ́sìn ó fèèyàn títí ẹ̀ sílẹ̀ ṣé Gani wàlà ni ṣé Gani wàlà
ẹ̀yin olórí burúkú olòṣì ọ̀gá OPC wọ́n gbé ní Kwara State ọ̀gá OPC ó wà lọ́wọ́ kidnapper ẹ̀ lè lọ gbára yín sílẹ̀ ẹ̀ ń sun ẹkún kiri ní online olórí burúkú ẹlẹ́sìn èyí tó ṣẹ̀ṣẹ̀ ń pariwo Gani ìlú Gani wọ́n ti fẹ́ kidnap wọn tán kí ló ní ṣe sí èèyàn tí ò lè gbèyàn kan ṣoṣo láwa gba gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire èèyàn tí ò lè dìvẹ́ǹdì àwọn ará ìlú ẹ̀ òun láwa dìvẹ́ǹdì gbogbo wa òun ni ká wá gbẹ́kẹ̀lé èèyàn tó ṣẹ́nu kúlúbú tẹ́nu ẹ̀ ṣe kúdúrú bẹ́nu túlẹ̀ ẹlẹ́dẹ̀ ṣé rí ìyẹn lè wọ́n gbọ́ ṣé ní tẹ́ ń wo ilé wọ́n gbọ́ èèyàn tó fi jà rẹ́gbọ́ kò rí náà mo sọ́rì torí tó bá wọjọ́ ọ̀la wa ni kábíyèsí aláàfin àná tó bá wọjọ́ ọ̀la wa ni kò ní firu Gani jà rẹ àwọn náà wà lára àwọn tó balẹ̀ káàárọ̀ òjíire jẹ́ gbogbo wọn ti kú dànù báyìí wọ́n fi wá sílẹ̀ sínú wàhálà ìwọ olórí burúkú aláìní ìrònú èmi ọmọ kékeré gan ìrònú mi ju ti tiẹ̀ times 100 ó wá bọ́ síta ó wá ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ lè gbára yín àìmọye OPC tó ń ti kidnap kí láǹfààní yín àbí ṣọ́bà sọ́jọ́ ló pe Tinubu àbí Jonathan ló pe tá máa fowó bẹ̀yìn ó ní Tinubu pé ó mọ̀ pé gbogbo èyí tí Gani ṣe ó mọ̀ pé ó fọ́ ní àbí ọ̀pá àṣẹ tá máa kó kọrùn tá máa ṣe káàkáà àbí yẹn ló ní túmọ̀ sí wa àbí yẹn ló rò pé ó jẹ wá gbọ́wọ́ gbó síta wọ́n bẹ̀ sí ní ṣéke kìdíkọ́ wọ́ bẹ́wúrẹ́ bá bẹ́jú wọ̀nyí báyìí á fi èpè fún elépè ni bí àgùntàn bá bẹ́jú wọ̀nyí á fi èpè fún elépè gbogbo èpè tó ṣẹ́ ìwọ àti àwọn ọmọ tó bí lẹ́ẹ̀forí kọ́dún yìí kó ṣù ìtò parí lọ́kọ́lẹ̀ kò sí kankan tó lè fi ṣe mí èmi ò bẹ̀rù anybody kò sí kankan tó lè fi ṣe mí gbogbo èpè just useless ẹlẹ́sìn aláìní ìtìjú ọkùnrin ìgbà tó bá ń ṣe gbogbo orí burúkú ní Facebook báwo lọ ṣe mọ̀ kó fẹ́ wà responsible nínú ilé ọkùnrin gidi tó bá wà responsible nínú ilé wàá mọ̀ olórí burúkú aláìní ìtìjú wá kéèyàn àti ìyá kàṣẹ́ẹ̀tì pọ̀ ó wá bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ fún gbòòrò ó wá ń ṣe bí olórí burúkú online ó wá ń ṣe bí ìwèrè online ó wá rò pé abẹ́rùn kà á yẹ ọ́ oníyẹ tìrantìràn ẹ má ti lọ gba àwọn ọ̀gá OPC tó ń kó síbẹ̀ àbí Sunday Igboho lẹ́tún retí kó lọ bá yín gba àwọn yẹn láì nítìjú ẹni tó yẹ kẹ́dọ̀ ọwọ́ bojú báyìí tán ní kí ló ṣe yín kẹ́kẹ́kẹ́ pé ń ṣe ẹ̀sìn ipò orí olórí gbà ṣe yín ṣe lójú yín orí olórí ò gbà ìṣe yín ṣe olórí burúkú olòṣì ìwọ believe pé mo fọ́ fún ẹ àbò believe pé mo lè máa bẹ̀rù ẹ òfò ló máa ṣe èmi mo kú fáyọ̀ I don't fear you ká yẹ ọ ká dáa fún ọ lórí burúkú ọmọ àlè.